ẹ jẹ́ á máa ṣe ní àkànlò èdè kan, òwe kan. Tá a bá mú àkànlò èdè kan wá lónìí, ká mú òwe kan tẹ̀lé torí mo fẹ́ ká máa mọ ìyàtọ̀ nínú àwọn àkànlò èdè àti òwe. Ìgbà míì wà àkànlò èdè ó máa ń wọnú òwe o, má gbàgbé o, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ohun tó ṣe pàtàkì ni ká jọ gbọ́ èdè yìí lágbọ́yé àti àgbọ́yé. Mo mọ̀ wípé tí a bá ṣe bí ń padà díẹ̀ sínú gbogbo ohun tí ó jẹ mọ́ àṣà wa, bẹ́ẹ̀ náà là á ṣe bọ́ nínú ìdèsí, nínú ìdè tí wọ́n fi ẹ̀sìn dè wá lé lórí àti ìdè ọ̀làjú. Torí ìdè náà ń bẹ nínú ọ̀làjú díẹ̀ tó bá dàbí ẹni pé èèyàn fẹ́ gbé nǹkan oníǹkan lárugẹ ju nǹkan tẹni lọ. Lónìí, níbi àkànlò èdè tí ń mú wá, ṣé ẹ mọ̀ wípé Yorùbá máa ń sọ wípé fojú rénà, fojú rénà. Kí ni ìtumọ̀ fojú rénà? Àkànlò èdè ni fojú rénà, ká ní pé èèyàn fojú rénà èèyàn, ó dàbí àfojúdi náà ni. Fojú rénà òun náà ni àfojúdi. Kéèyàn wo èèyàn tẹ́ńbẹ́lú ẹ̀, èèyàn ò ní jẹ́dàá kan tí máa ń fojú rénà èèyàn tàbí fojú dí èèyàn tàbí wo èèyàn tẹ́ńbẹ́lú ẹ̀. Inú ẹ̀mí, nínú èrò kan nínú ẹ̀mí òun ni ìgbé ayé òun tàbí ìṣesí yẹn tí máa wá. Táyé máa fi wò pé lágbájá tiẹ̀ ní ó ní gààrù. Gààrù náà àkànlò èdè ni, ó ní gààrù. Ó máa ń fojú rénà èèyàn. Èèyàn tí ó rí àwọn ènìyàn kan tí ó máa ṣẹ̀ṣà àwọn èèyàn tó yẹ kó kó àlàhìhì, n tán ń pè ní ìkáràmásìkí, ìkó àlàhìhì èèyàn, ká ṣàpọ́nlé èèyàn, ká gbé èèyàn lárugẹ, ká jẹ́ kéèyàn mọ̀ wípé ẹni iyì ni. Tẹ́dàá bá ti ń ṣẹ̀ṣà, ó wo àwọn kan bí ẹni tó yẹ kó ṣàpọ́nlé fún, kó wo àwọn kan bí ẹni tó yẹ kó wò bí ẹni tí ò jámọ́ nǹkan kan. Tó bá wá ti dàgbà séèyàn nínú àgọ́ ara tán, ìdajì alágídí àti ẹni tí ó nígbéraga, àwọn ni wọ́n máa ń fojú rénà èèyàn. Tán wò ó pé kí ni lágbájá ó ṣe fún mi. Tó ò bá nípa kankan tó pàtàkì tó ń kó nígbésí ayé àwọn ẹ̀dá tí wọn ò lẹ́kọ̀ọ́ wọ̀nyí, wọn ò ní rí ọ kán ṣe bí ẹni páwọn réèyàn. Ó sì dàbí ẹni pé ó wọ́pọ̀ láwùjọ wa lákòókò yìí. Àwọn ọmọ ayé òde òní lọ́kùnrin lóbìnrin, táwọn míì gan ti dàgbàlagbà tí ń bímọ nílé ọkọ, táwọn míì ti dàgbàlagbà tí fẹ́yàwó sílé tó ti ń bímọ fún wọn, táwọn míì gan ti di bàbá àwọn bàbá kan tán pè ní grandpa, táwọn míì ti di bí ìyá àwọn bàbá tán pè ní grandma. Tó jẹ́ pé ìwà yìí ń bẹ nínú ìgbésí ayé wọn. Tó o bá jẹ́ wípé o bá ní àǹfààní kankan tó ń ṣe fún wọn, ìgbà yẹn ni wọ́n tó lè rí ọ gẹ́gẹ́ bí ẹni tó yẹ kán pọ́nlé. Àpọ́nlé gan sì fúyẹ́ níjọ́ tó o bá ti dáwọ́lé nǹkan kan tó jẹ mọ́ wípé ó kù díẹ̀ káàtó. Wọn ò ní fojú díwọ̀n dáadáa tó ti sẹ́yìn mọ́. Láyé wọn ò ní fojú dínà ẹ̀ mọ́. Wọ́n tún mú àbùkọ́ wọ́n wọ̀n fún ọ lẹ́kùnúnrẹ́rẹ́ ni. Ká wá ríyàn lókèèrè, Yorùbá ní ká ríni lókèèrè ká ṣàyẹ́sí, ó yó ni ó jóúnjẹ lọ. Ká ríyàn lókèèrè ká wò ó tẹ́ńbẹ́lú ẹ̀, ká ṣe bẹ́ẹ̀ ni pé à rí, ká rí kọjá lára rẹ̀, ká rí kọjá lára ẹ̀, ká wá ṣe bẹ́ẹ̀ ni pé à rí, a sì rí, a wá ṣe bẹ́ẹ̀ ni pé à rí. Gangan ni wọ́n ń pè ní fojú rénà. Ìkànyàn lábùkù ni. Ẹ̀dá tí sábà máa ń ṣe bẹ́ẹ̀ nínú ọmọ Yorùbá, ayé sábà máa ń pè wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́mọ àlè. Torí pé kò sínú àṣà Yorùbá tí wọ́n fi ń pèèyàn lọ́mọlúàbí. Yorùbá máa ń ṣàpọ́nlé ọ̀rọ̀ ni ló fi ní pé òye làgbà wò, ṣàkún lọmọ Yorùbá wò. Yorùbá kì í sáré fèsì ọ̀rọ̀ kàtàkàtà.
ìfojúrénà àkànlò èdè ni. ìfojúrénà ká wò èèyàn tẹ́ńbẹ́lú ká rí nǹkan síbẹ̀ páàrí ẹ̀ẹ́jọ́ jà ẹ̀ẹ́jọ́ ta títorí pé ọkàn wò lọ́ọ̀kan wípé ìyẹn báyìí ló gbọ́dọ̀ jẹ́ tàbí kò lè nífẹ̀ẹ́ mi tàbí kinní kan ló jẹ́ kí lọ́kàn ọ́. tọ́ọ̀dọ̀ bá jẹ́ mẹ́kọ́ kí kó o sí kíkọ́ bá tiẹ̀ lọ káàárọ̀ àjíbí kì í ṣẹgbẹ́ ìjà. ara àfojúrénà ní mú kẹ́lòmí ò sùnsùn bóyá ọmọ kékeré kan bí ẹgbẹ́ àbúrò rẹ̀ tàbí bí àwọn tó jọ lọ iléèwé lọ ilé kéwú ó wá di ipò kan mú láwùjọ tó jẹ́ pò ńlá. lágbára náà ti yá di kábíyèsí náà tàbí kábíyèsí kan ló ti wà hùwà kan tó kù díẹ̀ káàtó tí n bá fẹ́ ṣe fídíò lé lórí yóò wá dá kábíyèsí ọ̀hún pàrà lágbájá ọba àwọn onílùú báyìí báyìí ọmọ tí ẹ kọ gan ọgọ ẹdùnà ìwọ tó sọ̀rọ̀ yẹn ẹdùnà sọlọgbọn ni ọ sọlọgbọn ni ọ. ẹjẹ àpàwà tí ò dáa tì àwọn ọmọ Yorùbá nínú àwọn nǹkan tó ń bà àwùjọ wa jẹ́ òun ni ìfojúrénà wà. ìfojúrénà ọ̀dà o bákànlò èdè ni. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Bàbá Ayọ̀kẹ́lẹ́ lórúkọ mi.